gómìnà adémọlá adélèké ó ti yá jáde bẹ́ẹ̀ lórí rògbòdìyàn lọ lórí ọ̀rọ̀ ìfọ́n àti ìlú òbú nílùú ọ̀sùn ìwọ ìhun gómìnà adémọlá adélèké mọ̀mọ́ sọ ọ̀rọ̀ ńlá mọ̀mọ́ kún síbẹ̀ o ìwà gbọ́rọ̀ ọ̀hún ìmọ̀jẹ̀mẹ̀gbà ńlá kòkò ṣùgbọ́n ìmọ̀gbàgbé kórí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà kí a bá wa láìkẹ̀ kí a bá wa sọ̀scribe sórí ẹ̀ fáǹfààní yín tètè sọ̀scribe sórí ètò wa kí ẹ lè àjàǹfààní bá a bá tó ṣe mú wa fún ìwájà gbọ́rọ̀ ń bẹ̀. kọ̀ọ̀kan mu láti dúpẹ́ lọ́wọ́ àwọn agbófinró àwọn jọ mí lójú wọ́n dẹ̀ ṣe dáadáa púpọ̀ nígbà mo ti tàtijọ́ parí tàdé ti sọ yìí pé wọ́n láti lọ wo ohun tó ń ṣẹlẹ̀ wọ́n dẹ̀ jẹ́ kí gbogbo rògbòdìyàn ti jàǹbí ìjàmbá kó mú dópin n tó dẹ̀ ṣe nu mo dẹ̀ ṣe dáadáa mo wá ní èmi jẹ́ gómìnà kan tó yẹ pé mi ì ní jókòó sílé lẹ́yìn ìgbà tí mo ti rán wọn ṣe kí n má lọ wo nǹkan tó ṣẹlẹ̀ níbí mo dẹ̀ fi ní tó ṣẹlẹ̀ wọ́n jólé wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe gbá inú mi dẹ̀ dùn pé àwọn agbófinró wọ́n ti ṣe dáadáa wọ́n ti jẹ́ kí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nǹkan ọ̀gbọ́n bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀ ti wá sópin báyìí pẹ̀lú kọ́fíù tí a ṣe mo rí lè dúpẹ́ lọ́wọ́ wọn. ìmọ̀ràn yín fáwọn aráàlú sà. ìmọ̀ ni pé tá a bá ń pariwo pé a fẹ́ kí ìlú máa lọ kí ìlú máa dàgbà sókè nítorí máa fi jẹ́ kó dàgbà sókè ni pé kí ìjà máa wà mo mọ̀ wí kò lè ṣe tíjà bá dẹ̀ wà á jókòó á jọ sọ àparí ẹ̀ torí ọmọ ìyá ni wọ́n ti àti fẹ́ra wọn ó ti wọnú ara wọn kí là ń jà sí kò síjà á jọ jókòó á dẹ̀ parí ẹ̀ mo dẹ̀ ti bá àwọn agbófinró pé gbogbo àwọn tó bá ń dàjà lẹ̀ yìí wẹ́dá wọ́n fẹ́ jẹ́ pé àwọn fẹ́ fi òṣèlú bọ́ ni o àwọn kan tó yẹ pé wọ́n dá ọ̀làdá ní gbogbo ìlú yẹn kò ti ní kó mú wọn kó dẹ̀ ṣe nǹkan tó yẹ kó ṣe sí wọn. ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà níbi ọ̀rọ̀ ìfọ́n àti ìlú òbú níbi ó dé dúró náà ní ti gbọ́ lẹ́nu gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà adémọlá adélèké ṣe rí i pé kàyéfì ńlá lọ̀rọ̀ ìwọ níbi ọ̀rọ̀ náà dé dúró ní ti gbọ́ ní bébà tó ṣe lọ ìwọ àtàn àmúwá sí etí gbọ́ yín ìmọ̀gbàgbé kórí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ní wà kí a bá wa subscribe sórí ẹ̀ fáǹfààní yìí tètè subscribe sórí ètò ó ní kíní kan bí aago bẹ́ẹ̀ tán ìlẹ́yìn bò ó pè ní notification bell ìmọ̀ ọ̀tẹ̀ kí n lè àjàǹfààní bá a bá tó ṣe mú fọ́nrán wá sórí ètò fún yín olólùfẹ́ wa ìwọ ètò wáyà gbọ́ bí tó ṣe lọ lórí ọ̀rọ̀ torí ọ̀rọ̀ ètì tán síbẹ̀ ọlọ́kù okú bíi yé nìbọn ró ìwáyà gbọ́n tí gómìnà adémọlá adélèké tó sọ lórí bọ́rọ̀ ọ̀hún àtúnṣe lọ lórí ọ̀rọ̀ ìfọ́n àti ìlú òbú. Kúnlé dáwọ́ gbogbo ìjà yẹn dúró lẹ́ẹ̀kan sí mo kí gbogbo àwọn agbófinró wọn ti dáadáa pọ̀ inú mi dẹ̀ dùn.
A kú dédé àsìkò gbogbo yìí olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà níbikíbi tẹ́yìn tí ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé. Ojú tí ń fi wò wá ojú náà mi àfọ́, etí tí ń fi gbọ́ wa etí náà mi àdì, oríire bí iye lè ṣe yín mi àgbọ́. Orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà kí a bá wa like, kí a bá wa share rẹ̀, kí a bá wa subscribe sórí rẹ̀. Fáǹfààní ẹ̀yin títí subscribe sórí ètò ó ní kíní kan bí aago bẹ́ẹ̀ tẹ́yìn lẹ́yìn bò pé ní notification bell. Ìbá wa tẹ̀ kí n rán notification bell yín sílẹ̀. Òun là tán ló lobó lóòrèkóòrè bàbá tó ti mú fọ́nrán wá fún yín lólùfẹ́ wa lórí ètò. Ọ̀rọ̀ ọmọ ju bí yé lọ bí bá tó ṣe lọ àti yẹ kí a gbọ́ ire ó dìgbà.